bọ̀dá láti ẹni pín kìláyé ẹ jọ̀ọ́ ṣe rí gbogbo eléyìí tí Ṣọlá pé kó rẹ̀ sí yẹn ó fẹ́ rojọ́ ni òròkì ló fẹ́ tà bọ̀dá mi láti báwo la ṣe ń ṣọdún eléyìí tó bẹ́ mi nìyẹn mo ń sọ kíní kan fún yín mo ní bọ̀dá láti èèyàn táàtà ní bọ̀dá láti iṣu ẹni ló tọwọ́ ẹni bẹ́pọ̀ olórí burúkú yélùkúmẹ̀ ló tọwọ́ bọ̀dá láti ló bọ̀dá láti jẹ́ láwùjọ èèyàn dáadáa ní bọ̀dá yẹn very very lovely man very nice man ẹ rí báwọn obìnrin ṣe ń kú lé lórí ni ẹ rí pé Ṣọlá pé gan fẹ́ para ẹ̀ lórí bọ̀dá láti ni so is a very ṣe rí lè dá sọ nìyẹn bọ̀dá láti ó ní ṣe ti ẹran torí mo mọ̀ pé ẹ kì í ṣọdún lẹ́yìn bọ̀ ó yẹ kí tọdún yìí kó tẹ̀ tó yàtọ̀ wèrè tẹ́ ẹ so mọ́lẹ̀ yẹn ẹ lọ tu ẹ mú lọ sídìí kìíní kó máa dáná kì í dáná kó fún yín lóúnjẹ wọ́n máa wí tán wọ́n ní máa wú lẹ́ ń lò orí yín wá ń tóbi kù wá ń yọ ṣé wèrè tẹ́ ẹ so mọ́lẹ̀ wọn ò tí bẹ̀rẹ̀ sí ṣọdún lọ́dọ̀ ẹ̀ wọn ò tí ì ṣọdún lọ́dọ̀ ẹ̀ tó kọrọ ẹ̀ sábùjá tó kọrọ ẹ̀ sínú báńtì tó ń kígbe òun ti ṣe fíìmù rí ṣé nǹkan tó ń bá sọ nìyẹn gbogbo ayé ń sunkún láàróyè ìṣẹ́jẹ̀ Ṣọlá pé ṣé ọkọ ẹ ò ní lọ mú ẹ so báyìí tó fẹ́ parẹ́ tó mi ìmọ̀ àwọn tó ń impress mi ìmọ̀ àwọn tó ń bájà mi ìmọ̀ àwọn tó ń bẹ̀ jà mi ìmìyàn méjì tẹ́jọ́ ń dùn nǹkan lọ́wọ́ ara yín oníkálukú ló ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ náà ló máa ganu lọ sí nǹkan tẹ́nibọ̀dì ń ṣe ní the other side torí tó bá yẹ kó dáa fún ẹni bó ṣe máa ń claim kò yẹ kó lọ sí the other side kó máa nǹkan báyìí náà ń ṣe kò yẹ kó ṣe báyìí everybody is making it everybody is travel òòrí kan ṣe ọjà òòrí tà ọdún òòrí ṣé gbogbo ẹ̀gan lọ́lọ́run wa fi jẹ́ ìyà ní Ṣọlá pé ta ló ṣẹ̀ gan náà kò mà ní yẹni tó ṣẹ̀ ṣé gbogbo ẹ̀ ní ọlọ́run fi ń jẹ́ ìyà ni torí èpè burúkú tẹ́ni yẹn bẹ́ fún ẹ ọlọ́run ló mọ̀ jẹ́ kí n ṣe máàní tó lọ gbá tó gbowó lọ́wọ́ ẹ̀ tó gbà tó sọ pé òun ló kọ́kọ́ gbé ẹ lọ Canada ẹ̀ ṣé òun kọ́ ló ṣépè fún ẹ tó ló sọ pé òun mépè lẹ́fún ẹ̀ńjọ yẹn ṣé kì í ṣe òun ló ṣépè fún ẹ táyé ẹ̀ fi wá rí bí eléyìí tó fi wá rí bí eléyìí ẹ̀ Ṣọlá pé because if you think about it very well ó yẹ kẹ́ wò ó pé àwọn èèyàn travel àwọn èèyàn ti ń sọ̀rọ̀ wọn lẹ̀ àwọn kan pa màálù Ṣọlá pé òun àti ìmú nǹkan kan jáde òun àti ìgbóná ara lọ́jọ́ èèyàn kan kí làwọn Ìyábọ̀ ní kí là aṣáàrí result ti ẹni ká rí tẹni mọ̀ wí aṣáàrí result báwọn èèyàn ṣe ń ṣe Ìyábọ̀ tó sọ pé kò ṣe nǹkan kan kò níṣẹ́ lọ́wọ́ olóṣó ló ń ṣe kiri aṣáàrí fíìmù tó gbé jáde kí ni ìwọ rí gbé jáde àfi kó wá lẹ́nu fún wa lórí social media kí ni ìwọ rí gbé jáde ẹjọ́ ẹ̀dẹ́kọ̀ ẹjọ́ bọ̀dá láti ní ìyàwó náà ní kí bọ̀dá láti lọ fẹ́ ọlọ́run ló mọ ibi tó ti ré gbére ní ẹ̀nà ní rojọ́ wọ́n ní sùúrù náà mo tẹ̀ ń gbọ́ ṣòwò kan tó sọ pé kíyàn rojọ́ wọ 2 o'clock lóru all in the name pé wàá máa disguise pé òun tajà àwọn wo ló ń tajà òun fún gan-an tó bá jẹ́ pé bó ṣe ń rojọ́ ẹ̀ lọ́jà ẹ̀ ṣe ń tà tó my dear wàá ti kọ́ refinery bí a kò yẹ ni tó bá jẹ́ pé ẹjọ́ rírò èèyàn fi ń tajà mọ̀mọ́ tó jẹ́ veteran blogger tó ti ń blọ́ọ̀gì láti inú oyún mọ̀mọ́ ti ṣe kí ni mọ̀mọ́ ti ra Nàìjíríà pa kì í ṣẹjọ́ orí burúkú tó ń ro yìí you are just an entertainer that is it you are just an ta nǹkan kan má jẹ́ kí anybody tán ẹ̀ kéèyàn rojọ́ wọ 2 o'clock lóru ta nǹkan kan kò sí nǹkan kan tó rí tà kò sẹ́nibọ̀dì tó ń yọjú kò sẹ́nibọ̀dì tó ń ra nǹkan kan lọ́wọ́ ẹ̀ òun ni mo sọ pé àwọn wo ló ń rajà lóru ṣálùjọ̀nù ni àwọn warriors ò lè lọ sùn torí pé tó ò bá rí wọn bẹ́ẹ̀ báwo lówó wọn ṣe máa pé níparí oṣù ò ní fún wọn ní nǹkan kan bó ṣe ń pin ló ṣe ń dànù bó ṣe ń fọwọ́ ṣiṣẹ́ ìbò ti sọ lòun fẹ́ yàn ọwọ́ dànù àwọn warriors ló tún jẹ́ kó máa dànù àwọn torí àwọn lòun dà fún tó bá ti yẹ pé àwọn warriors yẹn tó bá yẹ pé they are customers wọ́n turn from warriors to customers ọ̀rọ̀ dùn sọ ayé ò ní rí báyìí bọ́ wọn ò dá customer rí àwọn gangan débi ń pa tó jẹ́ pé torí ebi gan-an ṣe dọ́dọ̀ ẹ̀ báwo náà ṣe fẹ́ wá rajà lọ́wọ́ ẹ̀ Ṣọlá pé torí ebi lè ń dé náà ṣe dọ́dọ̀ ẹ̀ kì í ṣe pé anything
báwo náà ṣe máa wá ra ọjà ní ọwọ́ ẹ̀. Ó ní mo dẹ̀ sọ pé Láti ló fi àyè rádaràda ẹ̀ ló fi àyè rádaràda ló fi because mi mọ nǹkan tí Láti ń bẹ̀rù. I don't know. Mi ò mọ nǹkan tí Láti ń bẹ̀rù. I don't understand. Torí o ò lè sọ fún wa pé kì í ṣe pé òun threaten Láti. Torí ọkùnrin ò tẹ̀ kì í ní sùúrù tó gbogbo yẹn. Àwọn tí òṣòrí burúkú tó ẹ̀ gan ọkùnrin fi mọ́lẹ̀. Kì í ṣe pé bẹ́ẹ̀ ló dùn tó. Ọjọ́ mẹ́ta ò ní wẹ̀. Wàá máa kọ iwájú sẹ́yìn, wàá máa kò di aṣọ sí kinní torí pé ó máa rò pé àní dàmọ̀. Wàá máa gbá burúkú. O ò ní fọnú. Tó bá jí lóru ṣó ò ní. Tó bá jí láàárọ̀ ṣó ò ní. O ò ní jẹun. At the end of the day, Ìyábọ̀ Òjó ni. Mi mọ̀ nǹkan tí Ìyábọ̀ ṣe fún ẹ o. Mi mọ̀ nǹkan tó gbà lọ́wọ́ ẹ. Ẹ rí Fọláǹsìn kó tó ṣọdún ó ti lọ kó ọjà ọdún. Ọjà tó máa tà fún ọdún. Sold out. Atutu China lọ níbi tí wèrè gbajúmọ̀ ti jókòó. Wèrè gbajúmọ̀ tó ti jókòó tó ń rojọ́ burúkú káàkiri. Fọlá tún China lọ. A tún lọ kó kọ̀ǹténà mi wọlé. 2 ló gbé wọlé tó fẹ́ parẹ́. Tó bá lọ gbé 5 wọlé, wàá máa kó yán máa ní. Níbi tó jókòó sí, gbogbo èèyàn dẹ̀ ń kọjá mọ́ ẹ lára. O dẹ̀ jókòó síbẹ̀, o dẹ̀ ṣe ń ṣorí burúkú yẹn náà. Wọ́n aṣọdún, o ò ní ṣe. Kérésì, o ò ní ṣe. Iléyá, o ò ní ṣe. Torí ẹ̀ mo sọ pé ẹ má máa pè ní traditionalist, kì í ṣe traditional. Tó bá ń ṣọdún Ògún àbí ẹni ọdún Yemọja àbí ọdún Olúwẹ̀rí, kò sí mẹ́ o. So she cannot call herself a traditionalist. Kò sí nǹkan kan tó wà ń bẹ̀rẹ̀. Kò sí nǹkan kan. Wọ́n ṣe ti Jésù, kò sí ń bẹ́. Iléyá ló tún wọlé ní síbẹ̀. Ẹjọ́ orí burúkú ló ṣàrò kiri. Mi ìmìyàn tó ránṣẹ́. Mi ìmìyàn tó gbé sórí ibi tí mo ti bá ní problem nìyẹn pé sórí gbogbo explanation tó máa ń ṣe yẹn. A lè accept yẹn. Okay, Ìyábọ̀ ò dá. We love her like that. In fact, bí ò ṣe dá ẹ gangan la ṣe nífẹ̀ẹ́. Ìwọ kọ́ ló máa sọ fún wa pé Ìyábọ̀ ò dá. Torí ìwọ gan fún ara ẹ, o worse ju Ìyábọ̀ lọ. Wọ́n ní pot calling kettle black. Ṣọlá pé ìwọ kọ́ ló máa sọ fún wa pé Queen Mother ò dá o. Kò tiẹ̀ sí lẹ́nu ẹ̀. Because ìwọ fún ara ẹ gan, you are worse than Queen Mother. We worse. Ìwọ tó jẹ́ pé wọ́n ti cancel. Ìwọ tó jẹ́ pé kò sí anybody tó fẹ́ bẹ́ẹ̀ ṣe. Ìwọ tó jẹ́ pé o ò ṣe rí láwùjọ, wọn ò recognize ẹ mọ́. Ìwọ tó ti ṣẹ̀sìn awọ́rò tó ti jalè inú Ìdúmọ̀tà. Ṣọlá pé ìwọ tó jẹ́ pé o ò lè ṣe fíìmù mọ́. Nílé ẹbí, nílé ará, nílé Láti gan ṣó o dé bẹ́ẹ̀. Àwọn family Láti mélòó gan ló yọjú. Because wọ́n ti rí pé olórí burúkú ni ẹ́. Mo mọ̀ pé àwọn ìyàwó yẹn mo kàn rí tó ń sọ pé wọ́n fẹ́ máa drag àwọn ìyàwó Láti ni. Wọn ò ní choice ni. Torí pé bàbá ọmọ wọn ni Láti. Wọn ṣá lè gbọmọ pa wọn fún bàbá ẹ̀. Àwọn ìyàwó yẹn ò ní choice ni. Wọn ò ní choice. Tí bàbá ọmọ bá dé tó bá sọ pé kó bá ọmọ òun, kí ni ṣé ó máa sọ pé kó má mọ̀ ọmọ ẹ̀ ni? Kò possible náà. Ìgbà tí Lizzy dé, ilé yẹn ò dàrú. Àti ìgbà tí Lizzy dé, ilé yẹn ṣe kí ni? Ilé yẹn dàrú. Òbúkọ dé òórùn dé ni. Gbogbo ayé tún ń yọ̀ báyìí, wọ́n tún ń ṣọdún. Wọ́n tún ń lọlé ọdún. O kọra ẹ̀ sínú storage. Mi ìmìyàn tó ọjà tó yẹ kó o ti tà. Òun kanra mọ́jà nígbà ọdún. Àwọn tó fẹ́ ṣọdún ṣé wọn ò ti ní rajà 2 weeks 3, in fact a month ago náà ti máa ṣe ọjà ọdún tó ti máa ṣe gbogbo ẹ̀ kúrò lẹ̀ tó ti ṣe sales tó ti kúrò mẹ́. Ìgbà yẹn ni wọ́ṣẹ́ wà ń kọrin má pa tóun fi ṣan sí ọjà títà tóun ṣe sales tipátipá. Ta ló ṣẹ̀ máa raṣọ lénìí? Ta ló ṣẹ̀ fẹ́ gbáṣọ fún lénìí torí kò yé mi. Tó ń kanra mọ́ sales torí pé orí pé ìgbà tí gbogbo ẹgbẹ́ ń tajà orí burúkú ló ń ṣe. Ìyábọ̀ Òjó ló ránṣọ mọ́. Ìgbà táwọn ẹgbẹ́ ń tajà tó ń ṣe business.
Ìyábọ̀ ló rọṣọ mọ́ Ìyábọ̀ Òjó ó ti bà ayé ẹ̀ jẹ́ ó ti bọ̀rún ẹ̀ jẹ́. Nísìnyí tí gbogbo èèyàn ń sinmi tó fẹ́ lọ ṣọdún ló wá ń kanra mọ́ sales. Gbogbo nǹkan tá dẹ̀ máa ń sọ fún ẹ lélẹ̀ nísìnyí ó ti yẹ kó máa enjoy kó máa flenjọ́ gbogbo tó rọjà ta kò sẹ́nibodì wọn ò rà ń gbà yẹn kí ló wá ṣe tó wá rò pé wọ́n máa rà ń sìn nǹkan tó rà ń gbà tó yẹ kó rà. Òun ṣe impromptu sales nígbà iléyá ló ṣe kọra mọ́ sales tí iléyá ti wọlé tán. Wọ́n ní mò ń sọ pé bọ́dà láti ẹ̀yin gangan ní ìṣòro tó ń jayé Lizzy. Ẹ máa ń rò pé bí a torí bá ṣe ń sọ̀rọ̀ I hate ẹ̀ no I hate ẹ̀ a fẹ́ kó dáa fún ni ẹ̀yin lẹ fẹ́ kó bàjẹ́ fún. tó bá yẹ pé ẹ̀yin náà wá kó dáa fún ọmọbìnrin yẹn ẹ ti máa ṣe kí ni ẹ̀yin lẹ má já wá ẹ̀yin ló yẹ kẹ́ ẹ tírèènì ajá yín. Ẹ ti máa pè é ẹ ti máa bá sọ̀rọ̀ níbi tó ti máa ó gbọ́dọ̀ gbọ́rọ̀ sí yín lẹ́nu ṣe bẹ́ẹ̀ yín lọ kọ́. Ẹ wá how many years tí àwọn ti wà lórí social media tó ń ṣe bí olórí burúkú káàkiri ẹ dẹ̀ jókòó sínú ilé ẹ mọtí kiri. Ẹ wá how many years ẹ wo nǹkan tíyàwó yín dà torí pé apá yín ò ká ẹnu yín ò ká ẹ ti lọ Ọlọ́run ẹ ti lọ gbé ibi tápá yín ò ti ní ká. Nǹkan tí Lizzy ṣe Fọlá ṣe rí àbí ṣe Fọlá lè ṣe Fọlá ò lè ṣe ní nǹkan tí Lizzy ṣe. Ẹ wá jókòó síbẹ̀ ẹ̀ ń ṣorí burúkú ẹ̀ ń wò tó ń ṣorí burúkú ṣé Àbújá ló yẹ kó wà at this time? Tá bá sọ̀rọ̀ máa ní ká má sọ̀rọ̀ ṣé Àbújá ló yẹ kí Lizzy wà at this time? In fact ó ń gọ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe gbàdúrà ẹ̀ Lizzy àwọn ọmọọṣẹ́ ló yẹ kó wà l'Àbújá ìwọ yẹ kó wà nílé ó yẹ káwọn èèyàn wá ẹ wálé kó wá bẹ́ẹ̀ ṣọdún ni. Ibi tí mo ti mọ̀ pé nǹkan ti wọ́ fún wa láti ó yẹ kó wà nílé káwọn èèyàn wá bá ẹ pé àwọn warriors ebi ń pa yẹn ó yẹ kó sọ pé ọ̀dọ̀ Alájà làwọn tó fẹ́ lọ ṣọdún. Àwọn tó wà lóyìnbó tó jẹ́ warriors ẹ wo à ń lọ Nàìjà a fẹ́ lọ ṣọdún lọ́dọ̀ Alájà ọ̀dọ̀ Lizzy ni ibẹ̀ ló ti ń ṣẹlẹ̀. But look at your life ọjà ò rí ta ọdún ò rí ṣe every year man every year this time last year no the same thing. Ó mà ṣe o this time last year Ṣọlápé is the same thing. Your story never change. Your story never change. Ìyàbọ̀ ni wàá sọ Ìyàbọ̀ wọ Iléyá wàá sọ wọ Christmas wàá sọ wọ wàá sọ lójú oorun wàá sọ lójú ayé. Ìwọ tó ti rún fún wàá máa kígbe pé yàn kan ìwọ tó yẹ kó o tẹpá mọ́ṣẹ́ orí gbogbo wọn tó ń ṣiṣẹ́ kò sáàsì ìkọ̀kan nínú gbogbo àwọn Nollywood yẹn tó ń ṣeré in fact bó ṣe ń ṣe fíìmù náà tó ṣe ń ṣe business tó yẹ kó o tẹpá mọ́ṣẹ́ wàá lọ ganu sọ́dọ̀ wọn wà láwọn ló ń ba tiẹ̀ jẹ́. Ìbóníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ojú ọ̀run dẹ̀ lè ó tẹ́yẹ fò láì farapọ̀ wàá máa ṣe competition nígbà tí ó sẹ́ anybody tó bá ẹ ṣe competition. Wàá máa ṣe competition nígbà tí ò sí anybody tó bá ẹ ṣe competition Ṣọlápé. Sometimes mo máa ń wọ ẹ pé Ọlọ́run o wọ́n má jẹ́ ká yọ obìnrin yìí kó tán báyìí. But sometimes mo máa ń rí pé àdúrẹ́lẹ̀ ò lè gbà mọ̀ járe tàbá ń gbàdúrà fún wèrè sílẹ̀ ó pè kéèyàn gbàdúrà fún wèrè ju kéèyàn gbàdúrà fún ẹ torí ò lè san mọ́. Kò tẹ̀ sọ pé okay this time o fẹ́ o respect Ọlọ́run o respect religion o respect ọkọ ẹ o respect anything. Ṣé sọ pé the only thing tó respect ni Ìyàbọ̀ torí Ìyàbọ̀ ló máa ń pariwo lójoojúmọ́ ìgbà ọdún Ìyàbọ̀ ni. That he doesn't have a choice. He's there because he doesn't have a choice. Kì í ṣe pé ó wù kó máa ṣorí burúkú sọkùnrin tó máa wù 2 o'clock
kó máa ṣe ṣóhun 2 o'clock ṣọlá pé tó lọ́mọ sílé tó lọ́kọ sílé tó tan life ó wá káṣọ kan séjìká tá a dẹ̀ mọ́ pé kò sẹ́ni ta ló béèrè aṣọ yẹn lórí live yẹn náà ta ló béèrè wọ́n béèrè ń jẹta wọ́n béèrè lánàá ó máa dúró sales tó ti rán still náà kò tà ta ló béèrè aṣọ yẹn àwọn aṣọ lòún polówó wàá ganu sínú fracas nǹkan tí ò kọ́ ẹ ló máa ganu sí ọ̀rọ̀ ojú abẹ́ ojú ọ̀rọ̀ family olóṣì you are just a waste of space ọlọ́run you are just a waste of space ọ̀dọ́là tí ò deserve irú obìnrin mẹ́yẹn náà ó ní mò ń sọ fún yín pé reason tí mo fi máa ń calm down lórí ìbọ̀dà láti ní pé ó fẹ́ alákọ̀ọ́kọ́ ó fẹ́ lẹ́ẹ̀kejì ó fẹ́ lẹ́ẹ̀kẹta there was no single complaint from Fola until ìgbà tó lórí burúkú ìdènà ayé wọn. He knew that that man is a good man. That is why he wanted him by all means tó fi lọ jagba. Fola was not working. Ọkọ ò jẹ́ kó ṣiṣẹ́. Their life is very good. Until ìgbà tó lórí burúkú ẹlẹ́sẹ̀ méjì lẹ́sẹ̀ òsì méjì tó kẹ́rù dé. Ló wá ba ìgbéyàwó tó dùn. There was peace and harmony between everybody. Àwọn kan ò níra wọn sínú Fola ò ṣépè fún àwọn ọmọ ìyálé àwọn ọmọ ìyálé ò ṣépè fún Fola. Everybody was living peacefully. Àtìgbà tí Lizzy dé tó scatter gbogbo ẹ̀ ẹlẹ́sẹ̀ òsì méjì. Àtìgbà tó dẹ̀ ti dé báyìí kò sí ìsinmi. Wọ́n tún drag àwọn ìyálé láti lórí social media. Àwọn ọmọ ọlọ́mọ kò sí ìsinmi. It is my nǹkan tó wù bọ̀dá láti jẹ lóyún. That is just it.